tọ́ mo kí wa mo kí gbogbo ọmọ Gíẹ̀sì fans club pátápátá nílé lóko lẹ́yìn odi. Mo kí wa o, mo kí wa o, mo tún kí wa lẹ́ẹ̀kan sí i. Adẹ̀kú bí akú bójú ọjọ́ ṣe rí, ọlọ́run elédùmarè kò ní padà lẹ́yìn wa. Ọlọ́run elédùmarè yóò máa ṣe àtìlẹ́yìn fún wa. Bó ṣe wá wù kó le tó, kò ní le mọ́ wa láṣẹ Ọlọ́run. Kò ní le mọ́ wa láṣẹ Ọlọ́run. Kò ní le mọ́ wa láṣẹ Ọlọ́run. Gbolé, àṣírí yìí ni mo fẹ́ kí ẹ bá mi gbìyànjú wò. Àṣírí yìí mo fẹ́ kí ẹ bá mi gbìyànjú ẹ̀. Àṣírí tó dáa púpọ̀ ni. Àṣírí tó dáa púpọ̀ ni. Ọlọ́run fi gbígbàdúrà sínú àṣírí yìí púpọ̀. Ọlọ́run fi gbígbàdúrà síbẹ̀ púpọ̀. Tí ẹ bá lè bá mi gbìyànjú ẹ̀, ó dáa gan ni. Àṣírí yìí kì í jẹ́ kí owó kó dá lọ́wọ́ èèyàn. Tí a pé mo máa ń sọ̀rọ̀ kan, tá a bá jẹ́ onígbìyànjú, lóòótọ́ bí nǹkan bá fẹ́ dá yóò dá lóòótọ́, ṣùgbọ́n kò ní dá tó bó ṣe fẹ́ dá. Tá a bá jẹ́ onígbìyànjú, kò ní dá tó bó ṣe fẹ́ dá. Kí lẹ́ bá mi wá, tẹ́ ẹ bá ń lo àṣírí yìí ní gbogbo ìgbà tẹ́ ẹ bá fi lò oṣù kìíní, oṣù kejì, oṣù kẹta, oṣù kẹrin, ẹ gbọ́dọ̀ sì máa rí iṣẹ́ ẹ lọ. Confirm ni o. Kí lẹ́ bá mi wá, lẹ́ bá mi wá ọ̀pọ̀lọ́ òjòkun tó pẹ́ bú ni o. Ọ̀pọ̀lọ́ òjòkun tó ti pẹ́ bú, tó pẹ́ bú. Ẹ mọ eléyìí tẹ́ ẹ pàdé lórí rẹ̀ rárá. Eléyìí tó pẹ́ bú òní kẹ́ ẹ wá. Kẹ́ ẹ wá irun àṣírí. Ẹ kì í bọ̀ lẹ́nu. Tẹ́ bá kì í bọ̀ lẹ́nu, ìtún, ìfà, ọ̀pá kọ̀ọ̀kan ẹ tì bọ̀ lẹ́nu náà. Kẹ́ wá mú owó tuntun tó tóbi jù, ẹ kì í bọ̀ mọ́. Ẹ wá jó pẹ̀lú di atare kan. Tẹ́ bá ti jó ẹ̀kan náà nílò rẹ̀, ẹ jẹ́ ká fi pick milk ká fi lò lẹ́ẹ̀kan náà. Ká fi pick milk lò lẹ́ẹ̀kan náà. Iṣẹ́ tí mò ń sọ yìí, tí n bá sọ ẹni tí pé bí mo ṣe ṣiṣẹ́ náà fún àwọn èèyàn, wọ́n ṣe mú ẹ̀rí wá, ẹ ní sọ pé iṣẹ́ kékeré yìí ni. Mi ì fẹ́ ẹni tí ń pamọ́ fún yàn fún bẹ́ẹ̀ o. Bó ṣe lọ náà mo sì fi sílẹ̀ yẹn. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. Àṣírí tó dáa púpọ̀ ni. Àṣírí tó dáa púpọ̀ ni. Bó ṣe kéré mọ́ yẹn, gbígbàdúrà wà fún. Gbígbàdúrà ó wà fún dáadáa. 08061408254 ni nọ́mbà tí ẹ lè pè wá sí. Àǹfààní wà láti béèrè lórí iṣẹ́ yìí. Ẹni tí ò bá yé bí mo ṣe ṣe àlàyé ẹ̀, ṣùgbọ́n o, ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp ni. Gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ pé ẹ mọ́ pè wá, ṣùgbọ́n ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp lórí iṣẹ́ àṣírí yìí. Bíbọ̀ àṣírí sì jẹ́ kówó dá lọ́wọ́ èèyàn. Ẹ̀yin tẹ́ bá ní béèrè, ẹ mẹ́sẹ̀jì mi ní WhatsApp. Èmi máa ń sọ tí a fẹ́ béèrè ní bó ṣe lè rọrùn fún èmi pẹ̀lú yín. Òun náà ni pé iṣẹ́ yẹn gangan, bóyá YouTube lẹ ti rí, Facebook ni, ẹ copy ẹ forward ẹ sí WhatsApp kí ni wa tẹ́ ti fẹ́ béèrè pé iṣẹ́ yìí gangan ni mo fẹ́ béèrè lórí. Ìbéèrè tẹ́ wá níhùn, ìbéèrè tí mo ní lórí ẹ̀rí, ẹ rí i pé yóò jọ rọrùn fún mi àti yín láti dáhùn ìbéèrè náà ní bó ṣe tó àti bó ṣe yẹ. Ọlọ́run elédùmarè kò ní padà lẹ́yìn wa. 09072793348 ni nọ́mbà tí ẹ lè pè wá sí. Tẹ́ bá ní àwọn nǹkan tẹ́ fẹ́ béèrè yálà nípa wa tàbí nípa kíní. Lórí àdúrà tọ́nà tí a fi sílẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn kan ti rí gbà, àwọn kan ò tí ì rí gbà fún ìdí kan. Nǹkan kan wà ńbẹ̀ tó jẹ́ pé ó ṣòro díẹ̀ láti rí. Tó jẹ́ pé bá a ṣe fi lọ̀ tó àti rí ló fi dàbí ẹni pé ó delay. So ẹ dákun, ẹ má bínú o, ẹ má bínú, ẹ má bínú. Kó pẹ́ kó tó jáde, ó sàn ju kó jáde kó má rí bá a ṣe ròyìn rẹ̀ lọ. Ìdínú o. So ẹ ṣàforíjì fún wa. Mo tọrọ àforíjì o. Ẹ jẹ́ ká gbìyànjú àṣírí tí mo fi sílẹ̀ yìí. Àṣírí gbígbàdúrà tó dáa púpọ̀ ni. Kò sí bẹ́ẹ̀ ṣe lè lò, ṣùgbọ́n pick milk lẹ́ fi lò. Ẹ̀kan náà ní lílò rẹ̀. Aago kan òru tàbí ìdajì òun lẹ lè lò. Torí àwọn tí ó béèrè lórí ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run elédùmarè kò ní padà lẹ́yìn wa.